gómìnà náà ní ìpínlẹ̀ Zamfara tó tún jẹ́ mínísítà kékeré fétò ààbò lórílẹ̀‐èdè yìí ní Minister of State for Defence Alhaji Bello Matawalle ó mà ti tú àṣírí ńlá ó ti tú àṣírí nípa ìjọba ọ̀gá ẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìdí tí ó fi gbé ìjọba àti gbogbo ìṣàkóso ètò ààbò Nàìjíríà lé àwọn Haúsá Fúlàní lọ́wọ́ tí Bello Matawalle sì jẹ́ kí ọ̀rọ̀ náà di mímọ̀ bí òwe Yorùbá tó ní ọmọ náà ràn síná wípé tí Tinubu tó lò nìyẹn. Ẹ rántí pé inú ń bí àwọn ọmọ Yorùbá kan àtàwọn ọmọ Ìgbò kan wípé ètò ààbò tó ṣe pàtàkì nínú ìjọba àwọn Haúsá Fúlàní ni Tinubu kólé lọ́wọ́ èyí tó túmọ̀ sí pé ẹ̀rù wọn ń bà wọ́n ó sì fẹ́ máa fi ẹ̀rù wọn ń bà ó sì fẹ́ máa fi ìjọba ẹ̀sìn Haúsá Fúlàní ṣùgbọ́n tó jẹ́ pé Bello Matawalle tó jẹ́ mínísítà kékeré fétò ààbò lórílẹ̀‐èdè yìí ó ti ṣàlàyé ìdí tí Tinubu fi gbé ètò ààbò lé àwọn Haúsá Fúlàní lọ́wọ́ tó sì sọ àṣírí tó wà ní ẹ̀yìn ẹ̀ ní ọjọ́rú tí ṣe ọjọ́ Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ìní Bello Matawalle máa tú àṣírí lásìkò tí òun àti ọ̀gá gbogbo ilé aṣọ́ ààbò ọmọ ológun Nàìjíríà Chief of Defence Staff ọ̀gágun Christopher Musa tẹ́jọ́ wà ṣàbẹ̀wò sí báràkì àwọn ológun tó wà ní 8th Division Headquarters ní ìlú Sokoto èyí tí wọ́n ń pè ní Operation Hadarin-Daji níbẹ̀ ènìyàn mà ti sọ̀rọ̀ ẹ sì rántí pé Tinubu ti pa Matawalle àti ọ̀gá àwọn gbogbo ọmọ ogun Nàìjíríà Christopher Musa láṣẹ pé kán kúrò ní ìlú Àbújá kan wà ó kan gba ìlú Sokoto àti Zamfara lọ kan lọ máa gbébẹ̀ láti rẹ́yìn àwọn báńdíìtì tí wàhálà wọn á pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn fẹ̀mí àwọn aráàlú ṣòfò bó ṣe wù wọ́n tó sì jẹ́ pé lásìkò tí Matawalle àti Christopher Musa balẹ̀ sí ìlú Sokoto náà máa sọ̀rọ̀ tán tú àṣírí yìí nígbà tí Matawalle ń sọ̀rọ̀ ó ní àsìkò tó kí gbogbo àwọn Fúlàní àti Haúsá kan gbárùkù ti Tinubu nítorí pé òun fẹ́ tú àṣírí ìdí tó fi gbé ètò ààbò lé àwọn lọ́wọ́ èyí tó ń bí àwọn ọmọ ọmọ Yorùbá gan nínú. Bello Matawalle ní tán bá wò ó ẹni tó jẹ́ olórí gbogbo ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà àti gbogbo ẹ̀ṣọ́ ààbò wà lábẹ́ ìyẹn olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ẹ̀bọ̀ fún Nàìjíríà ìyẹn National Security Adviser Alhaji Nuhu Ribadu ọlọ́mọ Haúsá ọmọ Fúlàní ni láti Adamawa olè tó jẹ́ mínísítà ètò ààbò lórílẹ̀‐èdè yìí tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Jigawa Abubakar Badaru oní ọmọ Haúsá tún ni o àti ìpínlẹ̀ Jigawa ló mà ti wà onítẹ̀ bá tún wà wò ó olórí gbogbo ọmọ ogun Nàìjíríà èèyàn Chief of Defence Staff ó ní àti Kaduna lòun náà mà ti wà ọlọ́mọ Haúsá ni ó lóun fúnra òun tó ń tú àṣírí yìí tó ń jẹ́ mínísítà kékeré fétò ààbò Nàìjíríà ó láti Zamfara lòun mà ti wà onítẹ̀ bá tún wà wò ó ní mínísítà kékeré fọ́rọ̀ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ó ní ilẹ̀ Haúsá ló mà tó ti wà oníṣẹ́ ti rí pé gbogbo àwọn Fúlàní àtàwùsá ó ní Tinubu kó ètò ààbò Nàìjíríà lé lọ́wọ́ ó ní lèyí fi hàn pé Tinubu ó ṣe ọ̀rọ̀ náà ní ọmọ náà làrán sí náà ó nígbà tí Tinubu gbàjọba ó ti mọ̀ yìí pé àwọn Haúsá àti Fúlàní ìṣòro àkọ́kọ́ táwọn ń dojúkọ ní ìṣòro ààbò lórí báwọn báńdíìtì àtàwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò bíi Boko Haram bíi àti ISWAP bá ṣe ń pa àwọn ní ìpakúpa ó ní ìdí èyí ló fi wò pé àwọn ọmọ Haúsá Fúlàní náà ní kó ń kó ètò ààbò lọ́wọ́ láti lè jíngírí kán gbèjà àwọn ẹ̀yà wọn láti jà fún wọn ó ní gbogbo eléyìí ní Tinubu ti ṣe oníṣẹ́ òwà ṣe fún àwọn tó ní ó lọ́rọ̀ wá kù sọ́wọ́ àwọn báyìí o káwọn má ṣe já kulẹ̀ káwọn sì gbárùkù ti ìjọba ẹ̀ láti lè ṣàṣeyọrí.